ẹ ń ṣàlẹ̀ sọ̀rọ̀ ẹni káwọn bàbá ní bàbá lọ máa ṣiṣẹ́ wá kán lọ kú tẹ̀yìn ríbi máa náwó adẹ̀ ń sọ wípé ṣé wọ́n ṣe ń ṣe nílùú òyìnbó nìyẹn. ẹ̀yin èèyàn ẹ kú déédéé ìwòyí ẹ kú àsìkò yìí ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé nítorí nínú fídíò tí ẹ ń wò lónìí yìí ẹ̀yin èèyàn ọ̀rọ̀ pọ̀ gan ni nínú ìwé kọ́bọ̀ fídíò yìí ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan láti gbọ́ bí Lizzy Anjorin ṣe tú àṣírí Fọlá Tinubu bó ṣe sọ̀rọ̀ nípa bí Fọlá Tinubu ṣe ń bú Ìyábọ̀ Òjó ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa ká lọ. ṣé question tá a béèrè yẹn ó ti pọ̀ jù tẹ́bà dẹ́bẹ̀ ká sọ̀rọ̀ ká máa lọ èmi ò ṣe ṣóò mi èmi ò bú anybody ṣé mo ṣe pé ṣé mo bú yín ẹni káwọn bàbá ní bàbá lọ ṣiṣẹ́ kan lọ kú dànù wọn dẹ̀ ń sọ wípé obìnrin náà kó níṣẹ́ tiẹ̀ lọ́wọ́ kó dá kóbìnrin lówó lọ́wọ́ àti wá bá yín jà àbí ẹ fẹ́ báyé gbogbo àwọn ọ̀dọ́ jẹ́ báyé tí ń ṣe bàjẹ́ àbí káwọn ọ̀dọ́ má níṣẹ́ lọ́wọ́ kán ríbi máa tọrọ bárà kiri àbí kán máa fún wọn bárà kán fún wọn pátá kán rẹ́ǹtì ilé fún wọn kán ra tv kán ra síbí ọbẹ̀ wọ́n bẹ̀ sí ní ra fóònù àbẹ̀tábàs àbí fóònù tọ́ná sọ́bẹ̀ àbí jẹun tẹ́ fẹ́ nìyẹn ẹ má bínú ẹbí tẹ́ fẹ́ nìyẹn ó dà kí la wá ṣe ń sì tẹ́ mú gbogbo ẹ̀tẹ́ lù pa ẹ̀dẹ̀ gbọ́wọ́lé rìpọ́tù ẹ̀bẹ̀ sí ní rìpọ́tù dókítà ń tádò tòṣì náà ṣe fún dókítà ò dáa ó ṣe kà fún wúmà yẹn ń tí Gistlover ṣe fún wúmà yẹn ọ̀dà búlì wúmà yẹn jẹ́ kí everybody náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sókè ká bẹ̀rẹ̀ sí ní máa gbèjà ara wa ẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ sókè ní bóyá kò bá má dọ̀dọ̀ títí wa ẹjọ́ ẹja máa gbádùn ṣó wa lọ adẹ wa ń gbádùn ṣó lọ ẹdẹ wa ṣe bẹ́ẹ̀ yẹn kí ló sọ wá ná yẹmi ò mọ́wọ́ fóònù báwo ló ṣe máa wà ní voice wá fi sí voice káwọn ọkùnrin lọ ṣiṣẹ́ wá àwọn àdó má láṣọ lára àwọn ọkùnrin á wá kú kìdí orí obìnrin ò bá tiẹ̀ níṣẹ́ lọ́wọ́ wàá dúró fọ́kọ ẹ àbí àlè ẹ tó ń ràn ẹ́ lọ́wọ́ a source of happiness kò ṣe kò sọ̀rọ̀ sókè. kò sẹ́ni tó fẹ́ fi jọ ìyàwó bàbá arúgbó lọ ṣiṣẹ́ wa bàbá wa ló lórí nídìílé tiwa nídìílé ìyá wa nídìílé bàbá wa ọkọ ló lórí ọkọ ló máa lọ ṣiṣẹ́ wa fún ìyàwó. ọkùnrin ló ń bẹ̀bẹ̀ fáwa abẹ́fẹ́ ni wá. lórí àwọn bàbá yín tán padà ní stroke tí ìyá yín padà rìn lọ. Àbẹ̀bí wá kéré nu ayé rẹ̀ àbábẹ̀fẹ́ kéré nu ayé mi. ẹ fi mí lẹ̀ jù. wọ́n bí àwa fẹ́ ni. This is another beautiful color. Ṣọ́sí wọ́n bí àwa fẹ́ ni. Nídìílé tiwa nídìílé ìyá mi nídìílé bàbá mi wọ́n bẹ̀ wá fẹ́ ni. Àwa ò kì í kówó fọ́kùnrin àwa kọ́ la máa lọ ṣiṣẹ́ fọ́. ó wá ń sọ fáwọn tó ra fóònù fún ẹ̀sìn tó dẹ̀ mọ̀ kúrò ìdílé títí wọn ni pé wọ́n kówó lọ fi ọkùnrin ṣé òun bú wọn ni. oko tó ń sọ yìí iwájú àwọn àdó tó ṣì máa ló lọ bá ẹ̀yìn òun kówó fọkùnrin ta ló ti wá fẹ́ ní ṣùlọ́kànú wọn ẹ̀yìn òun kówó fọkùnrin tó dẹ̀ mọ̀ báwọn tó ra fóònù fún ẹ òrìbọn yìí gba donation òrìbọn sọ pé òròdílé àwọn ni káwọn lọ kó owó iyebíye kán lọ fi ṣe ìgbẹ́kọ ṣé ọ̀rọ̀ tó sọ yẹn sì ṣe ò ti túlé ká ó dẹ̀ mọ̀ condition àwọn tó ra fóònù fún ẹ ẹ̀yin èèyàn ṣọmọdé yìí ò ti sọkò sọjà báyìí ṣé ọ̀rọ̀ burúkú kọ́ ló sọ yìí ṣọ̀rọ̀ tó sọ yìí dà tó dẹ̀ mọ̀ situation àdótòṣì torí pé òun ló lọ orí pé ó dìdí sọ ní pé òròdílé àwọn ni àwọn làwọn máa ń ṣe ìgbọ́kọ̀ èyí tó sọ yìí ò dà o tó dúró gbé ẹ bá ti ẹ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tó dẹ̀ rí pé àwọn tó ra fóònù fún ẹ ṣẹ̀ṣẹ̀ sọ pé òròdílé àwọn ni káwọn ṣe ìgbé ọkọ
báwọn làwọn ṣèyàwó fọ́kọ kò dá o ìtò sọ ikú díẹ̀ káàtó. ìyàwó bàbá wa ló máa lọ ṣiṣẹ́ wa bàbá wa ti bù kò sẹ́ni tó fẹ́ fi jọ ìyàwó bàbá wa ló máa lọ ṣiṣẹ́ wa bàbá wa. àwọn ìyàwó bàbá yín ló máa lọ ṣiṣẹ́ wa àbí kí ló ń sọ. alolórí. ṣé bàbá ẹ̀ tó sọ fún Sọjí pé ó ti kú ló lọ ṣiṣẹ́ wa gbọ́dọ̀ pé bàbá ẹ̀ tó sọ fún Sọjí pé ó kú ló lọ ṣiṣẹ́ wa tó dẹ̀ tó wá sọ pé ó ti kú nígbà tó wà láyé ìyẹn lè o á jẹ́ pé bàbá ẹ̀ ò jèrè ayé ẹ̀ nìyẹn o pẹ̀lú bó ṣe lọ ṣiṣẹ́ wa tó. nídìílé tiwa nídìílé ìyá wa nídìílé bàbá wa ọkọ ló lórí ọkọ ló máa lọ ṣiṣẹ́ wa fún ìyàwó. so òun expose ń sìn pé orò ìdílé àwọn àdó tó ṣì kò dá bí ó ṣe kó owó tó lọ ṣe ìyàwó fọ́kọ kò dá o ayamẹwọrì ọmọ ìníwáyé ti ìyá mi. kò yẹ ọkọ ló máa ẹjọ bá mi pín office line wa ẹjọ. lọ ṣiṣẹ́ wa fún ìyàwó tó máa tọ́jú ìyàwó àwọn máa ń tún tán àwọn máa ọkọ tí àwọn máa ń fẹ́ máa ń tún tán ní nílé wa. ọkọ tẹ bá fẹ́ máa ń tó tán àmọ́ tẹ bá ti wá sọ́dọ̀ lórí burúkú ẹ wá sá lọ fún ẹ túbọ̀ sórí mi àwọn ẹgbẹ́ àdómàlàṣọ lọ́rùn kò sí bọ́lá ń ṣe lè kún ẹlé tó kò sí bí kádàrá ẹ̀ ṣe lè gbòòrò tó tó bá pàdé rú àwọn ilé ìlàlẹ̀ ìyàwó ilé ẹ̀kọ́ máa rí i pé ó ń tán fún ẹni ọlọ́màjàdo ló wà náà àwọn ilé yìí ò ń ṣèyàn. tẹ́lá bẹ́ẹ̀ mi jọ. so ìyá ẹ̀ tó rìn lọ tí ò padà wálé mọ́ nígbà tí bàbá ẹ̀ ṣiṣẹ́ lọ social media. ìgbà kan tó máa bọ́ bẹ́ẹ̀ máa lọ máa fún lóúnjẹ àlè gbé lọ lẹ́kọ̀ọ́. ok hòtẹ́ẹ̀lì tẹ́ gbà fún Roscoe ìwọ náà mọ̀ pé kò dáa gbogbo ìgbéyàwó tẹ́ ṣe fún Roscoe pọ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí ò dáa náà ọ̀rọ̀ tó ń sọ yìí sì mọ̀ pé kọ́ọ̀tù àwọn èèyàn kan ni kọ́ọ̀tù wọn ni pé àwọn ìdílé àwọn ẹbí ìyàwó ló máa lọ tọrọ báárà wọn wá ṣe ìgbéyàwó fọkùnrin àjèjì ó mọ̀ ó dẹ̀ ń sọ kò dáa tó ń ṣe yìí ò dáa. àwọn ò lè gbé lọlé ọkọ tí wọn máa ń tún tán ni wọn máa ń dúró re kí ló ti rọkùnrin sí kò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yàn ọkùnrin alálùbáríkà tẹ́ ẹ tó tọ́ lọ́kùnrin. ó ti bàjẹ́ fún gbogbo ẹ̀yàn ọkùnrin táwọn ẹgbẹ́ ẹ̀ ń kọ́lé tó lọ ń kówó fáwọn eléyìí o ó ti bàjẹ́ fún ẹ láti 1960 o ìwọ tó oníyàwó ńlé tó lọ ń kówó fúnra àwọn eléyìí ó ti bàjẹ́ fún ẹ o ìwọ tó ní àwọn obìnrin tó níṣẹ́ ọwọ́ tó jẹ́ pé tó bá fún wọn lówó kékeré lẹ́nu wọn máa padà tètè jẹ́ èèyàn tó ò fẹ́ wọn tó jẹ́rú àwọn eléyìí ló sẹ́tù pẹ̀lú ó ti padà bọ́ ẹ́ o ṣé o rí pé bàbá ọmọ ẹ̀ àkọ́kọ́ kí ló ṣẹlẹ̀ ó kú ni o bàbá ọmọ ẹ̀ kejì ńkọ́ ibo ló wà ó gba àwọn ọmọ bàbá ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó wà lọ́wọ́ ẹ̀ àárí wọn o èyí tó tún purọ́ fún bóun bímọ mẹ́rin fún àbóun bímọ mẹ́ta fún àbóun bí méjì fún ó padà lọ ṣe death certificate ni o gbogbo ẹ̀yin tẹ́ ń bá wọn ganu sí lórí social media gbogbo ẹ̀yin tẹ́ ń gbèjà àwọn Sàríyù yìí àwọn ọmọ yín ọkùnrin irú obìnrin tó máa padà fẹ́ rè àwọn kan lé yín gan aṣàgbákò irú àwọn obìnrin báyìí agbára Ọlọ́run àárọ̀ kùtùkùtù làwà ṣé ẹ gbọ́ ṣé ẹ̀yin ọkùnrin ẹ̀yin tẹ́ wáyé wá wòran ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́lé kọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́lẹ̀ rà ẹ̀yin tẹ́ ẹ̀ máa ṣọ gidi rà sọ́run ẹ ti gbọ́ ẹni tó ti bàjẹ́ fún ṣàdúrà gidi lè wà lẹ́nu ẹ̀ ńgbà tẹ́yìn lọ tọrọ báárà tẹ́ ẹ ṣègbéyàwó fọkùnrin àjèjì
tẹ́ẹ̀dẹ̀ sọ wípé culture yín ni. tó ẹ̀yin èèyàn mi ò lẹ ti gbọ́ yẹn o gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ò lẹ ti gbọ́ láti ẹnu Lizzy Anjorin ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Lizzy Anjorin Fọlá Tinubu pẹ̀lú Ìyábọ̀ Òjó kí ni ó tẹ̀ ẹ̀yin èèyàn lérò pé ó ń fa ìjà gangan tàbí kí ni ó tẹ̀ ẹ̀yin èèyàn lérò pé ó ń da ẹ̀rín àwọn èèyàn wọ̀nyí rú ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè sọ nípa ohun tí ó ń ṣẹlẹ̀ gangan. tẹ́ẹ̀dẹ̀ tún manipulate culture yẹn fún àwọn míì tí warriors ibo là ń bálé ayé yìí lọ ọ̀rọ̀ Yorùbá.